submission mi nípa ọ̀rọ̀ RMQK. So onílàákàyè ọ̀jọ̀gbọ́n ẹjá farabalẹ̀ gbọ́ mi dáadáa. Ìtọ́rọ̀ náà fi kan àwa mùsùlùmí òun ni wípé a rí mùsùlùmí tí ń ṣe bọ̀ láwọn tá à ń gbọ́, láwọn tá à ń kà, láwọn tá à ń rí lẹ́nu àwọn èèyàn, nǹkan náà ń jọ bí ẹ̀sìn àbí ìlànà tó dá dúró tí ò yẹ kó ní nǹkan kan ṣe pẹ̀lú Islam. A máa wá rọ́mọ mùsùlùmí tóun náà ń ṣe. So out of curiosity pé a fẹ́ mọ̀ what you stand for or what you want to be identified as, òun ló farú eléyìí. Mùsùlùmí ẹ̀rí à ń gbọ́ mùsùlùmí tí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ à ń gbọ́ gẹ́gẹ́ bí rúmọ̀, ẹ̀rí kìí ṣe ebú kódà kò tí ì dè pé kó wá di à ń gbọ́ gẹ́gẹ́ bí rúmọ̀ pé lára cardinal point ìnígbàgbọ́ àbí ìparticipate nírú nǹkan báyìí, lára tó dúró lé lórí gẹ́gẹ́ bí foundation ni pé èèyàn gbọ́dọ̀ believe pọ́lọ̀ nǹkan ní dá nǹkan. Mùsùlùmí báwo lẹ ṣe fẹ́ reconcile eléyìí pẹ̀lú gbólóhùn Ọlọ́run tó ní wa huwa al-khallaqul alim. Ọlọ́run sọ nínú suratul Hijr, ó tún sọ nínú suratul Yasin pé bala wa huwa al-khallaqul alim, òun Ọlọ́run ọba lòun dá nǹkan. Mùsùlùmí tí ń ṣe RMQK wọ́n mọ̀ tó máa ń sọ bákan náà wípé agbára àti jí òkú láti pé òkú báyìí kó dẹ̀ dìde ó wà tí ó sì sí nǹkan kan tó lè ní kó má rí bẹ́ẹ̀ táwọn bá ṣe báwọn ṣe máa ń ṣe. Mùsùlùmí a ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam tá a gbà fún tàfin jẹ́ mùsùlùmí. Ànábì ní man mata faqad qamat qiyamatuhu. Báwo lẹ ṣe fẹ́ reconcile ìjẹ́ mùsùlùmí àti ìtúnlọ belong síbi tí ẹ belong sí? Lára cardinal point kìíní tí ò jẹ́ kó clear sáwa, we are curious and we really want to know. We are very very objective. A fẹ́ mọ̀ tó bá yẹ pé mi ní ká mọ̀ bí tá categorize ẹ̀ sí, ká mọ̀ bí tá tò sí, oore tí máa ń bẹ́ẹ̀ kárí, aburú tí máa ń bẹ́ẹ̀ kárí. Ẹ̀rí tó bá jẹ́ pé bí nǹkan tí máa rí ni, this is a good time to market whatever you believe in. Tẹ́ bá rò pé ó dáa fún gbogbo wa àbí òun ni ó ṣe wá láǹfààní, ẹ market ẹ sọ fáyé kájọ wò kájọ rí. Mùsùlùmí tí ń ṣerú nǹkan báyìí, lára cardinal point tó wà ń bẹ̀ ni pé adamul imani bi wujudillah. Èèyàn ó gbà wípé kò sọ́lọ́hun. Ẹ̀rí àti gbọ́ àti fetí ara gbọ́ fètètè báyìí pé Ọlọ́run wò, ẹ̀rí spirit ní ń bẹ. Báwo ni mùsùlùmí ṣe fẹ́ reconcile? Ọlọ́run ní Allahu la ilaha illa huwa al-hayyu al-qayyum. Ọlọ́run ní òun lọ́ba láàyè, òun lọ́ba tó dá dúró tí ò fara ti nǹkan kan. Mùsùlùmí tí tó belong síbi tá à ń sọ yìí, ẹ̀rí àwa wà curious ni wa sì fẹ́ mọ̀, ẹ sì ṣàlàyé rẹ̀ fún wa. Ẹ ṣàlàyé bí yóò ṣe jẹ́ mùsùlùmí tí ó tún wá nígbàgbọ́ sírò àwọn tá à ń wí yìí. A fẹ́ mọ̀. Mùsùlùmí lára focal àbí cardinal point tí ìlọ́ belong sírò ibi tá à ń wí yìí, òun ni pé yóò nígbàgbọ́ pé àní gbogbo òrun tá à ń kí, ẹ̀rí gbogbo ìjọsìn tá à ń ṣe Ọlọ́run ọba kọ́ là ń ṣe fún. Ẹ̀yin jàmáà wa, ẹ̀rí pé ìforíkanlẹ̀ wa, ìgbàwẹ̀ ọgbọ́n tá à ń ṣe Ọlọ́run ọba òun gan kọ́ là ń ṣe fún. Báwo ni mùsùlùmí ṣe fẹ́ reconcile irú nígbàgbọ́ yìí pẹ̀lú ìjẹ́ mùsùlùmí rẹ̀? Olúwa ní falyabudu rabba hadhal bayt. Ẹni tẹ́ gbọ́dọ̀ máa sìn òun lọ́lọ́run ọba Kaaba yìí tí ń jẹ́ Ọlọ́run ọba Allah. So báwo ni mùsùlùmí ṣe fẹ́ reconcile rẹ̀? Ẹ̀yin jàmáà wa, we want to be enlightened, we want to be educated, we want to know. Ẹ̀rí sẹ́rí pé àti ní mawqifun sarimun. A máa fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ mùsùlùmí. Ẹ dákun, eléyìí àtàwọn nǹkan míì, oríṣiríṣi nǹkan míì tá à ń gbọ́. Ẹ̀rí mo ti gbọ́ ọ̀rọ̀ kan tí wọ́n ní ká fight poverty. Àtẹ́yìn bá jẹ́ mùsùlùmí àbí tẹ́yìn kéwú, kí ni ó máa jẹ, kí ni ó máa mu, òun ni ìjọ tá à ń sọ yìí òun ló wà fún. Ẹ ṣàlàyé rẹ̀ fún wa. Àwọn èèyàn ń rúmọ̀ rẹ̀ káàkiri pé spiritual cbex, ẹ̀rí pé injọ spiritual cbex, àmì mi ní rárá. A gbọ́ báwo ni elevation of poverty, báwo lẹ ti ṣe, ẹ̀rí ká gbé sí òṣùwọ̀n, ká gbé sí al-qiyasu sahih pé báwo ni ìyẹn ṣe lè jẹ́ mùsùlùmí tí ó sì tún jẹ́rù nǹkan báyìí. Ẹ̀yin jàmáà wa, abẹ́lọ́n subhanahu wa ta'ala kó dákun kó ṣàlékún ìmọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa. Ogbon tá a bá ń wá, Ànábì ní idha sta'anta fasta'in billah. Ogbon tá a bá ń wá ká wá sọ́dọ̀ Ọlọ́run, ká padà sọ́dọ̀ Ọlọ́run tòótọ́. tó abẹ́lọ́n subhanahu wa ta'ala. Àwọn ọ̀rọ̀ mi ò tún máa wá tá máa fi enlighten ara wa.
àmọ́ mùsùlùmí tó lọ belong sí àwùjọ yìí báwo lẹ ṣe reconcile àwọn ìgbàgbọ́ yìí papọ̀ mọ́ gbàgbọ́ ìjẹ́ mùsùlùmí. Ọlọ́run kó ṣàlékún ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa. Wassalamu alaikum wa rahmatullah.